ayé wà nínú ayé, ayé wọnú ara wọn. Confirm ló ń gbọ́ yẹn o, ayé ti gbé ayé pọ̀n. Ayé tí mò ń sọ̀rọ̀ nípa èyí kì í sọ̀rọ̀ ayé ọjọ́ Jímọ̀ àbíjọ́ Saturday. Ayé kan ni táwọn ẹ̀dá kan tá a jọ ń gbénú ayé yìí. A jọ wà nínú ayé náà ni o, àmọ́ ọ̀nà táwọn gbà fi operate nínú ayé ó yàtọ̀ sọ́nà tèmi àti ẹ fi ń gbà operate nínú ayé. Ẹ̀dá kan sì làwọn náà. Kọjú èèyàn, kọjá ẹranko ń bẹ. Bẹ́ẹ̀ sì ni èèyàn bíi tèmi àti èyí náà ń bẹ nínú ayé, àmọ́ ibi tí ẹ̀dá bá bá ọ̀rọ̀ ayé dé, tó bá fi ní sí nínú ayé yìí náà, àjọ já sí pé ayé já síbi kan tí ò dé rí. Ayé ń bẹ nínú ayé o. Lọ́hùn mà kò pín síbi kan. Gbogbo ìmọ̀ pátá lọ́hùn ìmọ̀ ẹ̀ ọ̀dọ̀ Ọlọ́run ọba Allah náà ló parí sí. Ọlọ́run má ṣáà fún wa lágbọ́yé kí ó kún mi lọ́wọ́, má fi mí ṣẹ̀sín ayé, Ọlọ́run má jẹ́ n bá wọn ṣẹ̀sín àlìkìyámà ọlá àjọ kan ṣoṣo rẹ̀ níwájú Ọlọ́run. Gbogbo iye ẹ̀dá tí ń tẹ̀lé mi, èyí tó bí eléyìí náà tayọ wípé mò ń ṣalábàápàdé àwọn pages kan lẹ́nu ọjọ́ mẹ́ta yìí. Àwọn kan náà ti create page, ó ti tójọ́ mẹ́ta náà o, àmọ́ àfi kí á tàn mọ́lẹ̀ sí kọ̀ọ̀kan pẹ̀lú comment kọ̀ọ̀kan tí mò ń bá pàdé. Àwọn èèyàn ti ń ṣàlàyé, ṣé mọ̀ pé ìran Yorùbá wọ́n máa ń sábà fẹ́ nígbàgbọ́ sí bí àwọn tó bá ti lọ mọ́ bí ìrírí ayé tó tó ayé àkámọ́ra. Wọ́n máa fẹ́ lérò àwọn ìṣẹ̀lẹ̀ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ọlọ́dẹ àwọn náà ń sọ̀rọ̀ tàn. Ọdẹ tí wọ́n lọ, oko ọdẹ tí wọ́n lọ, ibi tí wọ́n ti pòkété, èyí tí wọ́n pa ọ̀yà, tí wọ́n pa ìṣúó pẹ̀lú ìrírí wọn nínú igbó yẹn àti tí wọ́n bá pàdé. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wá ń kọ́mẹ̀ntì wípé n tá ń sọ nìyẹn, nǹkan bẹ́lẹ̀ Yorùbá, ẹ̀sìn àjòjì tí wọ́n gbé dé yìí àfi ká parun. Àwọn nǹkan wọ̀nyí ni wọ́n fẹ́ kó parẹ́. Mo á rí wípé àfi ká ṣàlàyé. Èmi tí ń bá yín sọ̀rọ̀ yìí náà mi kì í sọ ọmọ Mùsìn o, ọmọ Mùsìn kọ́ lèmi o. Wọn àbí mi sí tìrẹ, ọmọ oko tó gbé oko dáadáa, tó bá wọn roko, tó kọlẹ̀, tó kọ kálógbé, tó dẹsà òkété, tó tọwọ́ bọ sa ejò. Kódà ọba wọn ká ẹ̀ka sórí kùmọ̀. Àfi kí á ṣàlàyé ká yànnàná ẹ̀. Ọlọ́run lọ́ba tí ó mọ̀ tán, Ọlọ́run má ṣà kún wa lọ́wọ́. Nítorí ìrírí ayé kádẹ̀gbẹ́, àwa náà ti dẹrú ẹ̀ rí. Kí n fìdí ẹ̀ múlẹ̀ wípé àwa náà ti dẹ̀gbẹ́ téèyàn máa kọ wípé títóbi rí Ọlọ́run. Nínú aginjù níbi téèyàn ó rìnrìn á sì dẹsà òkété. Lẹ́yìn tẹ́ bá bá àwọn èkùọ́, ẹ sì máa bá pípà súwìtì, bisikíìtì, ìsáná. Agolo òṣòro kí lélẹ́yìí wá débí? Àárò àgbè pàtì pé sókété yìí ló láti ibi táwọn èèyàn gan ti rìn tá ń béèrè omi téèyàn fẹ́ máa mùtọ̀ díẹ̀. Ọ̀nà wo ló gbà débí? Títóbi rí Ọlọ́run. Àmọ́ nígbà tí wọ́n bẹ̀rẹ̀ sí sọ àwọn àlàyé kan, ẹlòmíì ń bọ̀rọ̀ débi àwọn mò ń bọ̀, Ọlọ́run má ṣà kún wa lọ́wọ́. Ayé tá a wà yìí, ọ̀pọ̀lọpọ̀ tí a bá ń ṣàlàyé nípa ayé lágbègbè ibi tí mo wà yìí, ó ti tayọ ayé àárọ̀, ọ̀sán, alẹ́, ìyálẹ̀ta o. Iye àwọn ẹ̀dá kan tá a jọ ń gbélé ayé tí míì tó jẹ́ pé látara ẹranko lọmọ ẹ̀dá ó ti bá a pàdé. Torí pé ọ̀pọ̀lọpọ̀ náà ni wọ́n gbà kí ẹ̀sìn ó tó dọ́dọ̀ wọn, bóyá Islam, bóyá Christianity, pé kí wọ́n tó nígbàgbọ́ sí nǹkan kan. Ìran kọ̀ọ̀kan ló nígbàgbọ́ pé lẹ́yìn àwọn èèyàn yìí, ẹ̀mí kan ń bẹ, ẹ̀mí àìrí ni. Ni Yorùbá náà fi nígbàgbọ́ pé ẹbọra ń bẹ, ẹbọra, iwin àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ni wọ́n fi nígbàgbọ́ ọ̀gán aláte ń bẹ, ó yàtọ̀ sọ́gán yìí tó mọ̀ táwọn máa jọba yẹn, ọ̀gán aláte. Ìgbàgbọ́ kan bẹ pẹ̀lú ẹ̀, ta ló fi yé wọn? Téèyàn ó fi mọ̀ wípé ọ̀gán aláte yìí téèyàn bá fọ́ òtútù ní múlù ẹ̀ délé bí wọ́n bá gbélú ẹ̀. Kódà ìrírí lẹ́ni tó ti fọ́ orí tó jẹ́ pé òtútù tó mú kò bọ́ ń bẹ̀ tó fi bọ́ sálìkìyámà. Àwọn àrírí kan bẹ tí ń bẹ nínú ayé tó jẹ́ ìpèníjà béèyàn ò bá rí tí ó fi lẹ́sẹ̀ múlẹ̀ wípé ìwé èèyàn ọjọ́ àwọn eléyìí lọ. Àfi ká ṣàlàyé kó kúnná. Àmọ́ bálàyé tí wọ́n lè kúnná tó ẹni tọ́lọ́run bá fẹ́ nù, Ọlọ́run ó nù náà. Àtèmi àti Ọlọ́run kó mọ́ wa lórí dáadáa. Gbogbo àgbáyé ni wọ́n gbà wípé ẹ̀mí kan bẹ, ẹ̀mí àìrí. Àmọ́ Islam ó dé, ó fìdí ẹ̀ múlẹ̀.
ọ̀rọ̀ Ọlọ́run ó yẹn nànẹ́ ojú kunná létí pé lẹ́yìn èèyàn a'udhu billahi minash shaitanir rajim wa ma khalaqtul jinna wal insa illa liya'buduni Ọlọ́run lémi Ọlọ́run mi ò dá ẹ̀yin àlìjànú àtẹ̀yin èèyàn lásán àfi kẹ́ wá sinmi ni àlìjànú ìran Lárúbáwá náà mọ̀ pé àwọn kankan bẹ tẹ́lẹ̀ lẹ́mìí òkùnkùn àmọ́ àwọn náà ló àmọ́ kì í ṣe jinnu ni wọ́n ń pè tíra Yorùbá bá ń sàlàyé nípa àlìjànú lónìí èdè Lárúbáwá ni èdè tó jáde nínú Al-Qur'ani ni Ọlọ́run tó dá wọn òun náà ló já mọ̀ páwọn kan bẹ tí ń jálìjànú wọ́n sì pamọ́ èmi èrè òrí wọn ghaibu min ghaibillah nínú àwọn ìmọ̀ ntọ́lọ́wọ́n bá dátọ́ pamọ́ ni wọ́n wà ẹnìkan wá lè fìdí ntọ́ pamọ́ lẹ́yìn tèmi àti ẹ̀ ń rí tá à ń rí tó lè fìdí ẹ̀ múlẹ̀ lẹ́yìn ìrírí tọ́lọ́run bá fi ṣe kàrámà fẹ́lòmíì àbí pèníjà tó jẹ̀mí ẹ̀ lọ bóyá tó tiẹ̀ bá lọ láti lè fìdí àwọn kankan múlẹ̀ àmọ́ ká máa wá sọ nǹkan kan tó pamọ́ tó deep kọjá ntẹ́mi rẹ lè gbọ́yé ẹ̀rí rẹ̀ ò gbọ́dọ̀ kọjá kí l'Ọlọ́run bá wí kí l'Ànábì sallallahu alaihi wasallam